tààràtà báyìí náà ni ọkọ̀ gbé mi lọ sí ìjọba ìbílẹ̀ Atisbo ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọkọ̀ ó wá gbé mi rìnrìn àjò lọ sí ilẹ̀ Òfìkì lọ́dọ̀ bá mi orí adé. Bàbá mi àtàtà aláwọ̀ ẹkùn ti ilẹ̀ Òfìkì ọba Olúwagbémiga Adéoyè Àdìgún Oyinlọ́lá kejì JP. Bàmí aláwọ̀ ẹkùn ti ilẹ̀ Òfìkì mo kí yín o. Mo ní lágbára Ọlọ́ọ̀bá mi Èdùmàrè bí ẹ ti ṣe ọdún ọjọ́ ìbí yín lọ́dún yìí lọ́dún tó ń bọ̀ àjọpéjú ṣe náà ni. Elédùmarè kò ní fẹ́ léyìí ṣàṣemọ́ fún yín torí pé ẹ jẹ́ nìkan tó jẹ́ wípé ẹ fẹ́ràn Elédùmarè ẹ fẹ́ràn Ọlọ́run ẹ tún wá fẹ́ràn àṣà yín gbogbo tó jẹ́ mọ́ àṣà ìṣe àti èdè Yorùbá onímọ̀ wù wọ́n torí gbogbo ìgbà tàsìkò tá a bá dọ́dọ̀ wọn yìí ta wá nù rárá wọ́n máa ń tẹ́wọ́ gbà wá báyìí ni wọ́n máa ń kó wa mọ́ra wọ́n máa ń ṣùgbà wa ni bẹ́ẹ̀ tí wá nífẹ̀ẹ́ wa bẹ́ẹ̀ gẹ́lẹ́ akúkú mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ bí yín náà ẹ̀rí máa jẹ́ mi ìṣó ni torí wípé ọmọ yín kan ọmọbabìnrin àtọmọbakùnrin àwọn náà wọ́n tó bá yín pín nínú ọjọ́ ìbí yín nínú oṣù kejì yìí náà ní nǹkan ayọ̀ náà ni. ọmọ gbọ́yàyà ọmọ yà. lágbára Ọlọ́ọ̀bá mi Àláùrà bí ẹ̀mí yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé mo ní bó ti wá wù kẹ́ pẹ́ tó láyé wà ní rí ń gbé sọnù bí ò ṣe bí o. bari ọkọjà ìjọba ní ọjà ìyájọ ránṣẹ́ tó sábàrí ìjọba ní kí. ẹ̀yin náà lọmọ bá òrígún àṣẹbọ. àgbò dúdú. bá àràkàlà àṣòro. ewúrẹ́ dúdú bàbá wa kí bológun màrímà kọgun Ìbàdàn dúójò. lágbára Ọlọ́ọ̀bá mi Àláùrà bí Ọlọ́run ò ní fẹ́ lè ṣàṣemọ́ fún yín o adé wàá pẹ́ lórí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ irúkẹrẹ tẹ́rìn yóò wàá dókinni níwòye àmọ́dún àtún lè kí yín ẹ̀yin náà ó lè gbọ́ lágbára Ọlọ́ọ̀bá mi Àláùrà bí bàbá mi àtàtà aláwọ̀ ẹkùn tilẹ̀ Òfìkì ọba Olúwagbémiga Adéoyè Àdìgún Oyinlọ́lá kejì bàbá JP mo ní happy birthday to you gbogbo apáta òun náà la kí yín gbà wá tí a jẹ́ ikọ̀ ẹwà Yorùbá láti EOB Live àṣeyí ṣàmọ́dún. ẹ̀mí òjò tó yá.